ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ wa, mo dúpẹ́ lọ́wọ́ kan, mo dúpẹ́ lọ́wọ́ orúkọ tèmi ní Ọbabìnrin Adésókè Ọlá Olùkọ́ tí mo jẹ́ yèyé àgbàdì àgbáyé, paramount and most spiritual head of Ajé worldwide, àròlé Ajé àgbáyé. Nínú àwa níbi ìpàdé àwọn ìgbóríṣà àgbáyé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa àgbọ́yé ẹ̀sìn. A lè rí pé àwọn lára àwọn tó dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lénìí. Káwá gbogbo tẹ́ sọ ni pé tí a fẹ́ jókòó lé lórí náà ni pé ìyàtọ̀ wà láàrin ọba aládé àti ọba òrìṣà. Láti pé nígbà míì ọba aládé bá dúró, ọba òrìṣà bá dúró, àní mí àtọ́nu ọba aládé àti ọba òrìṣà. Ìjẹ́ rí pé ẹ̀yìn ìrìnlẹ̀ dáadáa pé kódà ẹ tún fi àṣẹ lé pé ọba olórìṣà tó máa ń bẹ̀rẹ̀ ìwé ọba aládé tó ń takùn ìwé ọba aládé pé kan báyìí ló máa ṣẹlẹ̀ sí. Ayọ̀ ìsàlẹ̀ fún alẹ́kùnrin rẹ̀. Ẹ ṣeun, mo dúpẹ́ làákàyè ò ní kú mọ́ wa nínú. Ọba aládé àwọn gbogbo ni ọba ìlú, ọ́ndà ìlú ni òrìṣà wà, ọba ẹyọkan ló wà nínú tó control. We can have like 5-6 ọba òrìṣà. Ṣé wọ́n rí gbogbo àwọn ọba òrìṣà yìí? Ọba ìdí òrìṣà ni wọn kì í ṣe ọba aládé. Àwọn ọba òrìṣà yìí wọ́n ní ẹ̀tọ́ láti dé adé nítorí pé òrìṣà ló ní adé. Èpò òrìṣà, Ọbàtálá ló ní adé tó wá dé wọ́n tí gbogbo ọba ń dé. Ìyàtọ̀ láàrin wọn ni pé ọba òrìṣà tó bá ṣe adé ó gbọ́dọ̀ fi ìkó sí, which is ìkóńdé. Tí ó bá dẹ̀ rí ọba àlù ó gbọ́dọ̀ fún ní ọ̀wọ̀ ẹ̀ nítorí pé ọba ìlú ọba ilẹ̀ tó control everything on the land. Ọba tó bá lórí ohun gbogbo. Bẹ́ẹ̀ ni, ṣé wá rí àwọn ọba wa, wọ́n ní ẹ̀tọ́ láti dí adé tí wọn ò gbọ́dọ̀ lo ìkóńdé nítorí pé ọba òrìṣà nìkan ló ń lo ìkóńdé. Tẹ́ bá ọba onírìṣà eru wa ń dájì bàbá máa ń lo ìkóńdé nítorí pé ọba ìlú ni wọ́n, ọba òrìṣà tún ni wọ́n. Ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi tí máa wá rí àwọn ọba wa tọ́jọba àlù paramount ruler sí wọ́n lo ìkóńdé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí àgbọ́yé ẹni ò sí fún wọn. Àgbọ́yé yẹn ni ò sí. Ìdí nìyẹn tí a fi yọ̀nà iná ẹ̀ nínú lẹ́kítọ̀ yìí pé ọba ìlú kì í lò kóńdé, ọba òrìṣà ló ń lò kóńdé. Ìyẹn bẹ́ẹ̀, ọba ìlú ló ní adé ọ̀ṣán, ọba ilẹ̀ ló ní adé ọ̀ṣán, olúwo ló ní adé òru. Tẹ́ bá wá wo gbogbo ẹ̀ sí olúwo tí ń dádé lọ́ṣán. Ṣé rí àwọn ọba ògbóni ló ní adé òru? Tí ọba ilẹ̀ tó ní adé ọ̀ṣán bá dé ní daylight tó wá máa di 6 o'clock wọ́n gbọ́dọ̀ rọ adé yẹn. Ní ìgbà tí wọ́n bá ti ń sùn wọ́n gbọ́dọ̀ rọ adé wọn. Àwọn ọba tí ń dé adé lọ crusade lóru, wọ́n ti ń dé adé wọ aago 9 lóru, wọ́n ti ń dé adé lọ bí ìkómọ Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. tí ò yẹ kó rí bẹ́ẹ̀, wọ́n ti bastardize tradition. Irú nǹkan báyìí, Èèwọ̀ ni wọ́n ń jẹ. èèwọ̀ ni. Bẹ́ẹ̀ ni Kí wá ló lè ti díẹ̀ yọ? á di pé kò sáṣẹ lẹ́nu ọmọ náà nìyẹn, rúdurùdu a máa ṣẹ lọ́lọ́run jẹ́ káṣẹ kúrò lẹ́nu ọba, rúdurùdu ò ní wọ ìlú wa. Ṣé wọ́n ráwọn oníṣẹ̀dá àwọn olúwo wa, àwọn náà ní adé òru, àwọn nẹ́tọ̀ àti dé adé yẹn láti ìrọ̀lẹ́ mọ́wọ́ alẹ́ báyìí di ìdájí wọ́n á rọ̀ ọ́ nítorí pàdé méjì kì í pàdé ra wọn. Kò rí bẹ́ẹ̀ mọ́, wọ́n bá mọ̀ pé ọba àṣẹ̀ṣe ni mí, ó bàbá jáde kiri ìgboro ni. Ṣé àlàyé mi yẹ yìí? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká wá bẹ̀rẹ̀ lórí ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ ọba ó yàtọ̀ sí ìlẹ̀kẹ̀ ọba òrìṣà. Ọba àlù kò gbọ́dọ̀ lo ìlẹ̀kẹ̀ òrìṣà nítorí pé ó ní ẹ̀kún ìlẹ̀kẹ̀ tí wọ́n máa lò. Wọ́n ní ìsinyìí gbogbo àwọn ọba òrìṣà, àwọn oníṣẹ̀ṣe ti ń lo ìlẹ̀kẹ̀ ọba Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n wá pàdé ọba lọ́nà wá ní ọba ń kọ́ba, irú ọba rádaràda wo ló ń kọ́ba? Ẹ jẹ́ ká dá àwọn nǹkan yìí padà sí bó ṣe rí. Ẹ jẹ́ ká dá respect. Mi ìmọ̀ mi lè pè ní Yorùbá, I'm so sorry. Àpọ́nlé, iyì. Ní ìgbà tí a bá bu ìfọ́ba àlù,
ọba ìlú á buyì padà fọ́ba òrìṣà nítorí pé tó bá di pé kó kọjú òrìṣà wọ́n máa pe àwọn ọba tó wà ní ipasẹ̀ tòrìṣà ó yẹ máa bọ̀ ẹ wá nawọ́ sí òrìṣà ibẹ̀ nífẹ̀ẹ́ máa wà bọ̀ ní ìsinyìí ọba ìlú àti ọba òrìṣà tẹ́ bá pàdé wọn lóde gan ẹ lè má mọ ọba ìlú gan ìlẹ̀kẹ̀ ní ìtumọ̀ owó ẹyọ lajé lò tẹ bá ráwọn alájẹ mi ìlẹ̀kẹ̀ ọba ìlú wọn máa lò which is very wrong. bí wọn wá mọ ni àbí wọn ṣe kẹ tó ń wù wọn. àwọn míì lè máa mọ àìgbọ́yé yẹn àìgbọ́ there is lack of orientation. bọ̀ irú sẹ́mínà tá a ṣe yìí nìdánilẹ́kọ̀ọ́ yẹn ti máa wá lóníkálukú máa padà lọ sílé ló máa lọ dá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí ni kẹ́ ṣe múra báyìí kan ni kẹ́ ṣe múra tẹ bá rí ọba àlù ẹ bọ̀wọ̀ fún wọn bí mi bá rí ọba àlù sí tí n bá kúnlẹ̀ máa fi ọwọ́ kọlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fi sí orí mi nítorí oró orí mi ìforíbalẹ̀ fọba àbí bá fẹ́ pa orú ọba bẹ́ẹ̀ ọba tó dẹ̀ ti rí sáàyàn mọ̀ bọ̀ ní ìsinyìí àwọn ọba wa náà ọba promo pọ̀ nù wọn tí ò wọ́ pé bí òun lẹ ṣe ń rí mi tó ń lò kó ń dẹ tí ò yẹ kó lò àwọn ọba àgbàlódé ọba politics ó yẹ ká máa sòótọ́ ọ̀rọ̀ ṣàlàyé mi yẹ ìṣó bó ṣe jẹ́ ní ẹ̀yìn. àwọn ọba tó wọ́n ń jí pé ń kọ́ wọ́n jọba pé wọ́n wà tó ń jọba aládé pé. ṣé rí tá a bá rọ́bà àlù agbọ́dọ̀ rẹ̀ rù lára ọba ǹjẹ́ ẹ̀rù wà lára àwọn ọba wa bí ǹjẹ́ àwọn ọba wa mélòó nu wọn náà ló tún wá wọ̀ kò ní mélòó nu wọn ló fi ti ṣẹ̀ṣẹ̀ ṣe mélòó nu wọn ló ní backup tí ẹ̀sìn ò ti sún wọn kúrò ní ti pé ọba kìrìsìtẹ́nì ni mi ò lè sí gẹ́rẹ́ ọba kìrìsìtẹ́nì ni mi ò lè lo arọ́bí báwo lọ ṣe ní jíru wọn gbé ẹ̀sìn nìkan tó fà á. gbogbo àwọn kìnìyàn yìí wà. gbogbo nǹkan yẹn wà in existence but religion mentality ó ti affect àwọn èèyàn kò jẹ́ kó mọ nǹkan tó yẹ kó ṣe mọ́ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ṣé ẹ̀sìn wa bà ìṣẹ̀ṣe jẹ́ ni ṣé ìyàtọ̀ ò sí inú ẹ̀ ni. gbogbo ló jọba ara wọn jẹ́ ẹni ò parọ́ fún yàn ẹ̀sìn bá ṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe náà kó bẹ́ẹ̀ sí ṣàlàyé mi yé àwọn ẹlẹ́sìn míì wọ́n gbà sódì àwọn oníṣẹ̀ṣe míì náà wọ́n gbà sódì. fanatism. bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe míì á sọ pé eléko lè bọ́ lóòrò ṣe o oníkìní kò lè bá kíní kan ṣe mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ lé mi torí mo nígbà lẹ́kún bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ oníkálukú wálé ayé láti wá ṣe tiẹ̀ tọ́lọ́ ń dẹ̀ fún wa ní ìfẹ́ tó yẹ ká jọ gbé pọ̀ ní ìrẹ́pọ̀. àwa á rí i pé ẹ kàwé àwọn gbajúmọ̀ ní báwo lẹ ṣe padà sí ìdòṣà àbí bẹ́ẹ̀ lẹ wà láti jọ ẹ ìgbésẹ̀ fún mẹ́rin. òrìṣà ni ó lóyún mi inú òrìṣà náà bí mi sí bàbá àti ìyá mi olórìṣà ni owó òrìṣà náà fi rán mi lọ sí yunifásitì ìgbà tó dẹ̀ papòdà tó ń dáfá gbogbo tó ń dà èmi ní bámú so I have to take over the job from where they stop. tó ẹ gbẹ́sẹ̀ fún bẹ́ẹ̀ rárá rí bí akẹ́dọ̀ sí kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí. nígbà tí mo ná kọ́ mo fẹ́ kìrìsìtẹ́nì bọ ọmọ bíṣọ̀pù bọ̀ mo jẹ́ kó mọ̀ pé ọmọ babaláwo ni. báwo lè rí. àkọọ́lẹ̀ ẹ̀ lọ́hùn ìyẹn ni kọ́nà fi hàn pé àmì ẹ̀sìn wàlẹ́ ayé. ṣòdì adẹ̀ tí ó ń gbé ó ṣe tẹ̀ mo ṣe. àwọn ọmọ yín wá ń kọ́ báwo lè pín wọn. In fact ó máa ń yà àwọn èèyàn lẹ́nu pé báwo láyé ìṣe mo tẹ̀lé wọn lọ sí church for some time. ọmọ bishop. bọ̀gbà tó yá mo ní àkóso ọgbọ́n mo mọ Jésù ẹni padà sí ti òòṣà náà fi bí mi and we are living together. ẹ̀sìn wo làwọn ọmọ yín wá ń ṣe. èmi ò yan ẹ̀sìn fún yán torí pé ilé ayé láti bá ẹ̀sìn bọ̀ mo nígbàgbọ́ pé ẹ̀sìn ìbílẹ̀ ní òun gbogbo wọn yìí ṣùgbọ́n tí Christmas bá dé wọ́n tẹ̀lé bàbá wọn lọ church so táwọn náà bá dàgbà wọ́n á pick ẹ̀sìn sí wọn. tí wọ́n fẹ́ ṣáájú àwọn ọ̀nà òní máa tẹ̀lé. tí wọ́n fẹ́ ṣe. ajé yẹn fẹ́ ṣáájú yẹn fẹ́ nígbà ajé lé àwọn ìdáná òní á tẹ̀lé. ẹ kò lè wọ́n á ra owó ẹyọ original torí àwọn asíndẹ́ ti kó bá òrìṣà tó yẹ kó fowó ẹyọ original sí owó ẹyọ pé lọ́ fi ń sìn làwọn míì fa ni wọ́n nígbà ajé ìgbà yẹn ò ṣiṣẹ́ torí owó ẹyọ oníke ló wà ńbẹ̀ so wọ́n bá ti lọ báwọn olórìṣà tàbáwọn oníṣẹ̀ṣe tó mọ̀ ń pa wọ́n á bá wọn ṣe ètò ajé ìjẹun ènìyàn wọ́n á ra owó ẹyọ wọ́n á ra gbá wọ́n á fi ewé oríṣiríṣi ewé ẹ̀rọ wọ́n á fọ̀
wọ́n á pè á lè rí pé ní ẹ̀ bá mọ obìnrin bẹ́ẹ̀ ṣe kí ajé ń sìn nípa ajé ni ń sìn èmi wà lọkọ yín à ń sọ ní èmi kọ́ lọkọ yín o tí bísọ̀ bá àbọ̀lọ́pàá mú mi o ṣé ẹ lè ajé yín ẹ lè fún mi bẹ́ẹ̀. ṣe é rí tó bá jẹ́ pé látòde ọ̀run ọmọ ajé ni yín tí ẹ bá ti ṣe ajé títí ó máa pè like àwọn ọmọ mi oníkálukú ló nígbà ajé tí are you getting me because ajé tèmi ó yàtọ̀ sí títí yín spirit tó control ajé mi ó yàtọ̀ sáǹdọ̀n tó control ajé yín ìrọ̀ oníkálukú máa ní títí ẹ̀ no ìbàjẹ́ ajé igba kékeré lè yàn ní àtẹni tó ní ajé tó ga tó ajé lajé. ìbàjẹ́ náà lówó. ṣe é rí ìpín kan lówó nínú ajé. ṣé nǹkan mi sá I'm very happy for that question. ìpín kan ni owó 1%. ajé is prosperity. ajé is anything is success. ajé is promotion. ajé is long drive. ṣé you understand? ṣé a wá rí owó yẹn lè wá dojú kọ. owó lè mi tiẹ̀ tí ìbá ìkọ́bẹ̀ ń sọ ń sìn owó lè mi gbàgbọ́ pé tó bá tá dárúkọ ajé èèyàn mi ní o. owó tí ò ní prosperity èèyàn mi ní owó tí ò ní long life. tí ó lè wá successful. nǹkan tó yẹ ká máa béèrè lọ́wọ́ Elédùmarè ni pé ọrọ̀ nítorí pé ọrọ̀ ni ajé. ọrọ̀ can be in times of health it can be in times of money it can be in times of promotion. àwọn èèyàn mi ní owó tí wọn ò ní sinmi so bí ó ṣe jẹ́ nìyẹn. orúkọ yín nìkan sí ma ká máa lọ. orúkọ mi ni ọbabìnrin Ajétókẹ́ Ọlá Oyèkán tí mo jẹ́ paramount and spiritual head of ajé olórí ajé lágbàáyé yèyé ajé àròlé ajé. ìyàwó bí ṣe ìyàwó ọmọ bíṣọ̀. ìyàwó Oyèkán ìyàwó Oyèkán. ẹ jẹ́ ìyàwó tó yín mà.